tí ìròyìn bàbá yín lọ́pọ̀lọpọ̀ tó pọ̀ ọ̀rọ̀ ọmọ tí ó wà ń gbòòrò báyìí ilé olúwa promise ọmọ alọba tí wáyé mọ̀ sí Mohbad nínú ẹ̀mí bàbá ní nínú ẹ̀mí ojú ilẹ̀ fi wo nǹkan tó ṣẹlẹ̀ sọmọ yìí wọ́n ní àsọtẹ́lẹ̀ ti wà gbọ́mọ ológun náà fẹ́ bí ìyá náà ṣe bó ṣe ṣe pàṣẹ gbọ́ o wọ́n ní ìyá náà kókó ńlé bẹ́ẹ̀dún mẹ́ẹ̀ẹ́dógún ló fi tọ́jú ọmọ yìí ọmọ náà ó ń lógo díẹ̀díẹ̀ wọn ò jó gbádùn lé wọn ò jó gbádùn ta tó fi kébí ó bọ́mọ wọn lọ́ọ́ báyìí lórí ọ̀rọ̀ Mohbad ǹjẹ́ Ọlọ́run ti ẹ̀kọ́ sí àbí kí ojú ilẹ̀ fi wò ó. Mohbad kọ́ ni ológo kan tí Nàìjíríà ti pa àìmọye ọmọ ológo tí Nàìjíríà ti rán padà síbi tí wọ́n ti wá tó bá wo Ọbásanjọ́ àìmọye ọmọ ológo tó ti dá padà sọ́run nígbà tó bá ní ìyàwó òun gbọ́dọ̀ gbọ́ nípa oyún yẹn ẹ lọ́ṣẹ́ Babangida ti pa ọmọ ológo Wọlé Ṣóyínká ti pa ọmọ ológo ìwọ fúnra ẹ ti pa ọmọ ológo ẹni tó bá ti ṣẹ́yún fún ìmọ̀ ti pa ọmọ ológo àbí kò yẹ dẹ́nà àwọn olówó gbogbo àwọn tó protest tó ń tọ́ kándù tó ń ṣe gbogbo ẹ̀ sọ́wọ́ tí wọ́n wò láti Amẹ́ríkà yẹn olóòbùkù ní ìdajì wọn àwọn náà ti ṣẹ́yún rí àwọn náà ò tiẹ̀ sí ilé ọkọ kí wọ́n fẹ́ jà lẹ́yìn òkú medicine after death Bíbélì ṣàlàyé fún wọn ní ká má pohùn rere nítorí ẹni tó kú ká má ṣe gìràgìrà nítorí ẹni tó lọ nítorí pé ẹni tó lọ ò lè padà sórí ìrẹ̀pẹ̀ mọ́ so findings wo la fẹ́fẹ́ ṣe bí Fẹlá ológo ni Ọbásanjọ́ ò jẹ́ kí ògo yẹn yọ Fẹlá ti popular London France everywhere káàkiri Fẹlá is a potential president of Nigeria that could give everything to the populace, to the people. He was moving in and out with downtrodden people. But Ọbásanjọ́ gbógun tì àti ìyá àti everything kàlàkùtà ó ju ìyá ẹ̀ bọ́lẹ̀ látòrí upstairs. Ṣé bó rántí pé ó lè kàn bí ìyá Ọbásanjọ́ pẹ̀lú ìyá Fẹlá olóòrùn ìyá Fẹlá ní olóòrùn ìyá Ọbásanjọ́ máa jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ ìyá Fẹlá. Lọ wo fídíò ìyá Fẹlá now, the first woman to ride on car in Africa. That's a clean woman. Ó dẹ̀ bí ọmọ tó jẹ́ pé ológo tó tẹ̀ tó ju tìrìmọ́lẹ̀ Mohbad. Ọbásanjọ́ tẹ̀lé wọn to the last call. Ó finish boy now. Ó finish kàlàkùtà now. Ológo kan nìyẹn. Dẹ́ndẹ́lé Udọ̀ ńkọ́. Sam Okaraji ńkọ́. Àwọn ológo rèé. Délé Gíwá ńkọ́. Tí Babangida pa. Ṣé àwọn ìníṣẹ́ ológo? Then Two-Face. Tupac in America. Àwọn ológo rèé. Then what about Bob Marley? What about the other guy, that small boy, one from Logo, Michael Jackson? These are the logo now. She's on the other logo. Officer Ruteli. He has on the other Jenny now. He had any. Then Orlando, because he's a logo, he bought by now. Show me a logo. My Jeff Fashek. Mo bẹ́ẹ̀ jẹ́ máa wà ní mọ́ nǹkan tí ò bọ́ sí. Àwọn bàbá àti ìyá ọmọ yìí ti gbogbo ẹ̀jẹ̀ láti lẹ̀. Padà sílé fún Mohbad. Kí lọ̀rọ̀ òṣìwò ní bàbá ẹ̀ bá rìpọ́tà sọ. Èmi fún ara mi papọ̀ ọmọ ológo ni mí náà. My father cherish me ọmọ ológo lè mí. Wọ́n ti sọ tipẹ́tipẹ́ pé máa rúùlù chọ́ọ̀chì ńlá ní gbogbo àgbáyé. Ló gbé mi dẹ́sẹ̀ mo ti dá Trinity Saint Church of Christ sílẹ̀. Mo ti dá ilẹ̀ TSCC. Mo dálẹ̀ ń bí yìí náà láti fi nígbà tí máa lọ sí Amẹ́ríkà lọ wá sí máa lọ káàkiri wọ́n fi jíìpù 13 tàmí lọ rẹ̀ ṣé ògo kan tó jù yẹn lọ but Olúwa ní kì í ṣe bẹ̀ ní mo rán ẹ o inú sẹ̀lẹ̀ yìí ló máa dúró sí o sẹ̀lẹ̀ ló máa tó ṣe o ní gbogbo àwọn tó jíṣẹ́ ní gbogbo Tinubu máa wọlé Buhari òkè ṣòun gbogbo ẹ ṣe kínní Aláàfin gbogbo ẹ ṣe bógo mi ni tí Ọlọ́run fún mi ṣe bógo sẹ̀lẹ̀ ni ṣebí nínú sẹ̀lẹ̀ náà ti ṣàgbèrè nínú sẹ̀lẹ̀ náà àfọ́jú ti ń tàbí òróró nínú sẹ̀lẹ̀ náà ni gbogbo èèyàn ti di gbogbo wọn ṣe pọ̀t nínú kòkò dúdú ni ẹ̀kọ́ dúdú ti ń jáde. Come back to your question. Bàbá àti ìyá ọmọ yẹn ìyá ẹ̀já lágbèrè then tí alágbèrè bá bí owó ọmọdé ṣẹlẹ̀ ní 1 Kings 3 láti verse 10 ó ní aṣẹ́wó làwa méjèèjì ó lóun òun ọmọ kan tó gun orí ìkejì òun yìí débi tó ti mu tí yóò tó sùn lórí ọmọ tiẹ̀ ọmọ tèmi rẹ̀ tó ló pààrọ̀ sọ́dọ̀ tiẹ̀ yìí náà ológo náà làwọn méjèèjì òun ò ní bàbá. So at the end of the day ọba Solomon ní
ẹ má ṣe ẹ ṣe jẹ́jẹ́ ẹ lọ má dà wá kápín ọmọ ìsí méjì kápínlẹ̀ but èyàn tí ọmọ ẹ ṣe wà láwọn ní máa pín yín jẹ́ kó dàgbà lọ́dọ̀ yín nígbà tó bá dàgbà tán it's the same thing. Ológo náà ní mí wọ́n ní máa dìde nínú sẹ̀lẹ̀ mo ti lásìdẹ̀ntì mo fi mọ́tò pààyàn mo dẹni tó gba church lọ dẹ́n nígbà tí mo wà lálẹ́ mọ̀ṣọ́ again kógo yìí má bàa búyọ àwọn Abẹ́òkúta tí mo bá ṣẹ̀ sí níbẹ̀ tí gbogbo àwọn olórí olùṣọ́ dẹ́bùtì everything gbogbo náà gbé wọ́n lọ sí ìfọ̀ wọ́n lọ ṣoògùn pé tèmi ti pọ̀jù tèmi ti lejò èmi nìkan ni wọ́n wá bọ̀ ní church wọ́n ta mọ́tò mo ṣe bí mo ṣe tọ̀ ń bá ló ṣe jọ́ nìkan fáànì jábọ́ nínú yàrá kan fáànì láàrin òru fáànì jábọ́ fáànì jábọ́ bọ̀kọ́ tó jábọ́ ló wá ní dìde jáde síta ṣùgbọ́n tí bàbá àti ìyá mi ò bá gbé pọ̀ tínú wọn ọ̀sọ̀kan láti máa fàdúrà ràn mí lọ́wọ́ báwo lògo ìṣe fẹ́ débi tó délé nì ìyá ti bá tiẹ̀ lọ ti tún dókó kiri bàbá náà ò lè mọ́ kó pamọ́ tí kò máa tọ́jú ọmọ tó lógo ó ti tún já sọ́wọ́ ẹlòmíì báwo ló ṣe fẹ́ sọ̀rọ̀ ìmọ́lẹ̀ nílé nígbà tó ń bá obìnrin míì sùn lọ́wọ́ tí yẹn máa fún ní good advice so that's the problem àwọn ló kọ ọmọ wọn bàbá àti ìyá ẹ̀ ló kọ ọmọ ẹ̀ àwọn náà fún ní nǹkan tó lè ó ti gbàgbé ìtàn ìforítì tí ní ìyá Adédòkun sọ ìtàn ìforítì òun ló tálì pẹ̀lú Mohbad ó ní nígbà tí ìforítì dàgbà tán ó ló lọ sí ìlú àjèjì ó ní ọ̀rẹ́ mi má ṣe kánjú jọ Ọlọ́run rẹ lọ ọ̀rẹ́ mi má ṣe kánjú jọ Ọlọ́run rẹ lọ nítorí pé tí o bá kánjú ohun tó léwu ni torí pé tí o bá kánjú ohun tó léwu ni ó lóun fẹ́ sọ ìtàn ìforítì lọ sí ìlú àjèjì kò sí fóònù kò sí kan tó fẹ́ fi kọ̀ǹtáàtì ẹ̀ ó ti ní lárí tán ó wá padà wá kò tún mọ lé wọn mọ́ then ẹni tó wá lọ dé sílé ẹ̀ wá sọ pé wẹ́ orúkọ òun lè ní báyìí bàbá òun lòun wà so bàbá ẹ̀ ló gbà sílé kò dè mọ̀ pọ́ mọ́ òun then gbà tó di lálẹ́ tó rò pé wọ́n máa so oúnjẹ wọn ò so oúnjẹ ó wá ṣí briefcase ẹ̀ ó wá fún àwọn bàbá yẹn kọ́ lọ́ra kan tó máa jẹ ṣùgbọ́n nígbà tí ìyàwó yẹn wọ́n sọ ẹni tó dé sílé wa tó bá rówó tó wà ní briefcase ẹ̀ ó máa pọ̀ gan-an gbà tó di lóru wọ́n fi pílò bo ojú ẹ̀ wọ́n dù wọ́n palẹ̀ ẹ̀ mọ́ ṣùgbọ́n táxi tó gbé wá tó wá padà tó fẹ́ wá gbé lọ́jọ́ kejì gbà bàbá ẹni tó dé sílé àwọn olóòtú lọ lóru àkó lọ lóru o kò lọ lóru ẹ̀yìn lẹ́pà o orúkọ ẹni tá ń wà rèé jọ̀ǹbù ìforítì bàbá ọmọ àwọn nìyẹn tàwọn rò pọ̀ ti lọ tó ti kú tó ti rí àgbàdá àti rí mọ́ ọmọ yín ni so bọ́n ṣe fọwọ́ ara wọn ṣe ra wọn nìyẹn wọ́n fọwọ́ ara wọn pa ọmọ wọn ara wọn wọ́n ṣe wá sọ́bi tó wà then ó ti ṣẹlẹ̀ ní Èkìtì rí ó dẹ̀ tún ṣẹlẹ̀ ní ìlú bọ́sì Orímọládé ọkùnrin kan wà tí mọ́tò bá ti l'accident lórí òkè àti wọ kí lórúkọ ìlú mọ́sí Orímọládé ní ṣé kò ṣe òkè Ẹ̀rìmọ́ nọ́nà ìlú mọ́sí Orímọládé kí ní state ní Ondo state náà ni Ondo state níbi tí wọ́n ti bí mọ́sí Orímọládé Ìkàrẹ́ so ní òkè yẹn wà ń bẹ̀ tí mọ́tò bá ti l'accident máa tó ṣiṣẹ́ pẹ̀lú mọ́tò an accident kìíní yẹn ó máa kówó lápò àwọn òkú ń bẹ̀ kò ní kí kówó wọ̀nyí jíṣẹ́ ní police station nígbà tí òun náà lọ́ra tó wá ra mọ́tò láti kó tó ń padà lọ́lé junction ẹ̀ náà lòun ti l'accident ibẹ̀ ló parí ẹ̀ sí tó rántí pé Ọlọ́run tá ń tẹ̀lé Ọlọ́run ẹ̀san ni so come back to Mohbad bàbá àti ìyá ẹ̀ ló bá yé ẹ̀ jẹ́ ní tèmi nígbà tí mo tún dé Alímọ̀ṣọ́ yẹn fún àní jábọ́ lẹ́yìn tí fáànì jábọ́ tán omi tó wọlé mi ó bá gbogbo ẹrù mi jẹ́ nígbà tí mo lọ bí iṣẹ́ lákòó ọjọ́ nídọ̀pẹ̀mú lẹ́yìn tí yẹn tún kúrò mo sì ṣọdún mẹ́wàá ń bẹ̀ o mo ṣọdún mẹ́wàá àsọmọ ọjọ́ wọ́n dẹ̀ lé mi lẹ́ẹ̀mẹ́wàá wọ́n bá mi from church torí pé mo ti sùn tọ́jú then àwọn tó tún wà ń bẹ̀ bàbá jẹ́ Oyèdélé àtàwọn Adébáre àwọn wọ́n tún ní ọjọ́ kan ní bọ́ọ̀ì máa gba church yìí mọ́ wa lọ́wọ́ ojú wọn ni mo ti ṣubú lulẹ̀ tí mo ṣe kíní tí mo gorí òkè lẹ́yìn tí mo gorí òkè ló wà ní o máa tẹ̀síwájú títí àfi dé ibi tàdé lè ní so kò gbogbo àwọn táwọn ń bí yìí náà tí wọ́n ń rìpọ́tù tẹ́yẹ gbogbo ẹ̀
ògo ọjọ́ tó bá ògo ẹ pàápàá ọmọ ológo náà ní gbogbo wa kò sẹ́ni tọ́lọ́run dá special tèmi ọmọ ológo ní Joseph. Genesis 37 from 4 to 10, Genesis 37 16 to the end. Ó ní ìwà lára yẹn ló ń bọ̀ yìí, ẹ jẹ́ ká mú kí a pa. Ṣùgbọ́n nígbà tí òrìn gbogbo ìbèbè ikú ń kọ́, wọ́n tún tà ń bẹ̀, wọ́n gbé lọ sílé ọba. Genesis 39 from verse 4 to 10. Ó ní yọkú ẹ jáde kó bá mi sọ, ní kò possible. Ògo náà ló ṣe ń tán, ó ní kò possible. Ó ní tó o bá bá mi sọ àmàgbé ẹsẹ̀ wọn. Then wọ́n gbé láti lọ ó di inú túbú. Genesis 39 from verse 16, 17, 18. Ó nígbà tó tún dé inú túbú, only the jailers and everybody in the jail fall in love with Joseph. Ológo náà ni. Then nígbà tó tún wà ní àtìmọ́lé, Genesis 41, 16, 17, 18. Genesis 42, 18 to 24. Genesis 43, 10, 11, 12, 13. Ó ní ẹlẹ́bàá mi pé Benjamin wá. Then Genesis 47 and 45, 1 to 8. Ó lẹ́mìí ní Joseph tẹ̀ta sóko ẹrú. Ẹ má ṣe bànújẹ́. Olúwa lọ́rùn mi ṣáájú mi láti gbà mí là. Then what about Psalm 105 verse 12, 13, 14? Only due to the fact that they are few in numbers. Olórun Joseph ṣáájú. Orun Joseph ṣe kí ni ṣáájú lọ síbi ilẹ̀ tí oúnjẹ wà kí àwọn ẹbí ẹ̀ má bàa parun. But ẹni tó bá fẹ́ wàásù lẹ́ni a sọ wípé má jẹ́ ká ṣọ́ra o because ogun ìdílé òun ló kó bá Joseph. Ogun ìdílé kọ́. It has been ordained. It has been designed. Wọ́n fún wọn ní Mohbad kí wọ́n lè fi kí orúkọ wọn lè fi yọ. Tó bá wo Mohbad òun nìkan ni bàbá ẹ̀ bí bàbá tó bí Mohbad òun nìkan ni ìyá ẹ̀ bí. Then Mohbad fún ara ẹ̀ pàápàá òun nìkan lọkùnrin tó kọ́ bí tí ìyá ẹ̀ kọ́ bí. So automatically tàbá díka follow by Psalm 51. Then tàbá wo Matthew 6 from 10. Only lead us not into temptation and forgive us all our trespasses. Then ó yẹ kí bàbá Mohbad bó bá káyàwó ẹ̀ má bí àgbèrè àbúbakẹ́ni ṣebí ìwọ kọ́ ló dì síwájú yẹn. Ó ní ká bínú ká má ṣe kíni ká má ṣe ṣe. Ò bá wo nǹkan tó wà ńlẹ̀. Afọ́jú tó gbé oúnjẹ sórí. Àwọn afọ́jú tó gbé àtùpà dání tó gbé oúnjẹ sórí. Àtùpà tó gbé dání kì í ṣe nítorí tara ẹ̀ nítorí oúnjẹ tó gbé dání ni. Bó ṣubú lẹ́ẹ̀mẹ́ta ó máa dìde bọ̀ tó oúnjẹ yẹn bá ti dànù ìrètí ẹ̀ ti pín. So the reason why we should let all Nigerians know is pé wọ́n ṣe ìtara ọmọ òun ló bá gbogbo Nàìjíríà ọlọ́pàá everybody jà ṣùgbọ́n o tí alájà ò bá tajá ẹ̀ ẹni tó fẹ́ ra ò lè sanwó ẹ̀ o ìyá ẹ̀ àti bàbá ẹ̀ ló ṣekú pa ọmọ yẹn àwọn ló ṣekú pa ọmọ wọn nígbà tí mo ṣiṣẹ́ Olúwa ń bí káwọn ọmọ mi wà ní Mayflower èmi kó wọn lọ sí Mayflower Gold Beam school ẹ̀gbẹ́ ń bí iná wà mo dẹ̀ mọ̀ pé mo ń sọ̀tọ̀ fún gbogbo èèyàn lójoojúmọ́ tó bá di lọ́la bí ara ẹni tí mo sọ̀tọ̀ fún tí ò tẹ́ lọ́rùn ó lè lọ sí ọmọ mi kọ́ lọ kó ọmọ kan jí gbé mo láti kọ́ ọmọ mi jìnnà torí ológo náà ni wọ́n mo kó wọn lọ sí Mayflower then nọ́mbà ti la ogun àdúrà láàárọ̀ mo ti wọ Mercedes mi mo ti lọ sí Mayflower mo ti lọ wò wọ́n kó tó jí mo ti wò wọ́n mo ti hand over fún teacher so ẹ̀dọ́ máa wá mú wọn jáde ní Mayflower wọn láti mú mẹ́ta mi dání security náà ni lórí àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ nígbà tó máa tún kúrò ńbẹ̀ wọ́n lọ sí home science nígbà tó kúrò ní home science eléyìí súnmọ́ mi jù wọ́n tún gbé wọn láti ibẹ̀ ó di Dublin so that is it wọ́n ní wọ́n mọ̀ cross ní Dublin àwọn máa sọ fún àwọn èèyàn kan wọ́n máa bá yàn mú wọnú Dublin wọ́n ní láyé ayé mi ò ní bàjẹ́ èmi máa fọwọ́ mi mú wọn wọbẹ̀ o tí wọ́n bá mú mi máa wà lẹ́wọ̀n àwọn ọmọ mi á máa ṣe school wọn ò sáà ní dẹ́wọ̀n fún àwọn ọmọ mi wọ́n máa dẹ́wọ̀n fún kí wọ́n mú wọn wá that is it that's a father that's the role of a father. That's the role of a father. Learning, they are now engineers, they are big people, they're married, they have their house. Good. Wọ́n fún mi lówó lójoojúmọ́. Ó máa jèrè ọmọ. Kò mí kó máa gé sínú pọ́ọ̀tù fi ṣe àsáró. Ṣùgbọ́n ọkùnrin tó bá ti rí wọn tínú ẹ̀ ti ń dùn. Tínú wọn ti ń dùn inú ẹ̀ máa dùn. Ojoojúmọ́ là ń náwó ọmọ. No. Kí lè ṣe ojoojúmọ́ lọ́mọ gbowó lọ́wọ́ èèyàn. Ẹ̀kan náà ni. So àwọn bàbá àti ìyá ẹ̀ ló ta ọmọ yìí síta. Kí n dé ọmọ yẹn kẹ̀ tó bá gbọ́ orin tó ń kọ wàá mọ̀ pé ọmọ tó lọ́pọlọ ní tọ́kùn lè so mọ́lẹ̀ ṣé bẹ́yàn ní Adélékè ọmọ yẹn pàpà study music ṣé bọ́n ló ń lo jẹ́ẹ̀tì ológo náà ni ó dẹ̀ sáàfù dẹ́ wọ́rú ìyà tó jẹ́ lẹ́nu gọ́mẹ́ta ìgbà tó fẹ́ yayọ̀ ọ̀pọ̀rọ̀ tó ń kọ́ ọmọ ní swimming pool bẹ́ẹ̀ ni gbọ́ mú lọ sí Olympic ní age of 4 Yorùbá ọlọ́run lẹ́gbàá mo dẹ̀ sọ fún ọlọ́jọ́ yìí pé ọmọ yẹn ò ní filé wọn lẹ̀
kí ọlẹ́sìn tó ń fi pa ọmọ yẹn máa padà wá. ìbejì ló wá báyìí. ẹ kó ti padà pé ọmọ yẹn máa padà torí ọmọ ológo kì í kúrò nílé ó máa padà wá. ìyẹn ni Yorùbá fi ń sin òkú sínú ilé wọn, sínú pálọ̀, sínú kìnní, sí ọ̀dẹ̀.